ṣe níbo lọ́ba gbà ẹsẹ̀ ògbèjì ẹsẹ̀ ògbèjì ẹsẹ̀ ògbèjì kí ló nà báyọ̀ lẹ́sẹ̀ ògbèjì kí ló yẹ ká ṣe níbo lọ́ba gbà ẹsẹ̀ ògbèjì. Oh my gosh. We lost her. Rárá. Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀, irọ́. Kí ló ṣẹlẹ̀? Parker. Doctor, ẹsẹ̀ ọmọ mi ńkọ́? Ọmọ mi ńkọ́? Doctor. Ọmọ mi ńkọ́? Ẹ bá mi sọ̀rọ̀, èmi mo bí. I'm very sorry, sir. Eh? We lost her. Yeah! Hey. Inú ọmọ jọ mi! Baba Mary! Bọ̀dánà, dáná sẹ́rú ẹ̀yìn fún mi! Àwọn náà kò tiẹ̀ wájú o! Ìyá Mary. Yeah! Mary. Yeah! Yeah! Ṣe níbo lọ́ba gbà ẹsẹ̀ ògbèjì ẹsẹ̀ ògbèjì ẹsẹ̀ ògbèjì kí ló nà báyọ̀ lẹ́sẹ̀ ògbèjì kí ló yẹ ká ṣe níbo lọ́ba gbà ẹsẹ̀ ògbèjì. Ọdún tán ni ọba padà sí lẹ́sẹ̀ ògbèjì a ó ti gbégbá kí ọ̀nà báyọ̀ lẹ́sẹ̀ ògbèjì. Ìbánidọ́sí kí la ọba ṣe. Ọdún tán ni ọba padà sí lẹ́sẹ̀ ògbèjì a ó ti gbégbá kí ọ̀nà báyọ̀ lẹ́sẹ̀ ògbèjì. Ẹ wo bó ṣe ń bá mi sọ̀rọ̀. Stop shouting on me. You two stop telling lie. What do you mean?
ṣé àlè tó bá ẹ sọ̀rọ̀ kò tọrọ mọ́ ni. AK, mind your language. Mo rọrọ̀ tí wàá máa sọ sí mi o. Mi ò ń ṣọmọdé, mi ò dẹ̀ ń ṣọmọ ẹ̀. Ṣùgbọ́n. This man again. Mr. Akinleye, ṣé o fẹ́ sọ wípé o mọ̀ nípa oyún tí Mary ṣẹ́? Ọmọ yìí nìkan ṣoṣo ni àwọn òbí ẹ̀ ní láyé lọ́run náà. And so what? Ṣé o fẹ́ sọ fún mi pé wọn náà ò ṣe ní tó burú jù yẹn lọ ni? Kí ló fọ́ ni? Mr. Lecturer, kí ló dé tó fẹ́ láti máa fi àtàmọ́ wé àtàmọ́? Kí ló jọ mọ́ra wọn nínú tí mò ń bá ẹ sọ? Ṣé mi náà ò ṣe tó jù bẹ́ẹ̀ yẹn lọ ni? What do you mean? Sí o fẹ́ gbọ́? Gbogbo oògùn tí o kó fún Mary láti lò ló bà àwọn internal organs ẹ̀ jẹ́. Eventually, ọmọ yẹn dákẹ́ sí hospital. You mean Mary is dead? Mary is dead. Mary ti kú o. Ọ̀rọ̀ yìí sì lè lẹ́yìn. Kò sí ní tí ó ṣẹlẹ̀. Mẹ́wàá ṣẹlẹ̀. N ò lẹ́yìn, n ò sì lówó. Ṣùgbọ́n ọmọ náà tí ó jà fún mi. Ìyá yìí, mo ké tó, mo wí tó, má má fi ronú ṣe ra rẹ léṣe. Nǹkan ṣẹlẹ̀ ni mo sọ. Kò sí ní tí ó ṣẹlẹ̀. Hello, olówó mi o, olórí rẹ̀ kan ló ń pè ọ́. Hello? Hello ọ̀gá. Cost rep ni sir. Sir, mo kàn ní kí n inform yín ni sir. Wípé àwọn èèyàn ti ń dúró dè yín nínú hall. Yes. Over 30 minutes sir. Iṣẹ́ yín la ní sìn. You must be stupid. What is that? Foolish. Oh. Irú ọ̀gá ò lè lé báyìí náà nìsín. Over 6 weeks ló ti wọnú lecture room. Wọ́n dẹ̀ ń gbowó. Yes. Wọ́n ń gbowó oṣù. Tó bá yá wọn ní owó ọ̀ma wọn lọ́wọ́. Ọ̀nà dà. Oh God. Ọ̀nà dà tó fẹ́ fi mọ́ wọn lọ́wọ́. A sì ní tí ìwé táìwé ní ìsìn handout tí wọ́n máa kó kiri. Bọ́ọ̀sì ra ogun ni. Ẹni tí ó rà kò pass. Ọlọ́wọ́ gbára lọ́wọ́ rẹ̀ ṣá. Àwọn ọmọ yìí ti dáràn. Àwọn student mi yìí ti dáràn. At least mo ti lọ lẹ́ẹ̀kan bí wọ́n ṣe resume. Mo dẹ̀ ti kọ́ wọn. Mo mọ iye àwọn tí mo bá ní class nígbà yẹn. Àbẹ̀wọ̀n fẹ́ gbọ́n kọ̀ attendance ni máa lò fún exam. 2 weeks to the exam, by the grace of God màá rí pé mo tún lọ sí class. Ètò bá kọ̀ láti round out mi màá rí pé mo ṣe pa. Bí rẹ̀pù yìí ò bá dẹ̀ sọ́ra ẹ̀ màá ṣe òun náà pa ni. Wàá ṣe pa. Ó ga o, Mr. Lecturer, ó ga o. Ṣẹ́gun, báàgì bíi mélòó ni a ń lò fún sẹ́yìn? Méjìlá ni, méjìlá la sọ pa lò. Wọ́n bá ń kà bóyá ó pé àbí ó dé. Méjìlá náà ni, méjìlá náà. Sórí mẹ́fà yìí, ó kó bí kẹjẹ bá dé, ẹ jọ kó lọ sí ẹ̀yìn ilé ọ̀kan. Ilé ọ̀kan. Ẹbí gbó sùúrù lẹ́yìn ilé ọ̀kan, ọ̀ bá ń kó lọ bẹ̀. Ọ̀dà. Mẹ́fà péré la lò. Sórí yọrin 15 pọ̀npọ́n 15 lọ yẹ á lò tẹ́lẹ̀. 15 náà la lò. Ṣùgbọ́n nísìn 15 ni ẹ̀wọ̀n yìí mọ̀ kó jọra wọn. Sórí àwọn tí ń gbéṣẹ́ fún wa ò fẹ́ràn wa, iṣẹ́ wa náà fẹ́ràn. Tá a bá sì dọ́gbọ́n sí báwọn ẹ̀yin ò ní tètè mẹ́ẹ̀kì ẹ̀. Ọ̀dà. Ó yé àbí ò yé ọ? Ó ti yé mi. Síbẹ̀ ò bá ti dé o. Ọgbọ́n ṣèkíá o. Kò sí ọ. Ṣèkíá. Irú ọ̀gá wo wá lèmi wá ní báyìí?
kò síjọ́ tó lu sìmẹ́ǹtì pé rí ṣé ọ̀gá ò mọ̀ pé irú nǹkan báwọn ò lè sàwọn dọlọ́rọ̀ ni. bíbélì gan sọ nínú ìwé òwe orí 11 ẹsẹ̀ kìíní wípé ó sun èké ìríra ní lójú olúwa ó sun òtítọ́ sì ní ìdùnnú rẹ̀. lónìí yìí ń sọ fọ́gà pé irú wa báwọn ọ̀dà torí bára ilé ẹni bá ń jẹ kòkòrò búburú bàbá sọ fún òrẹ́ rẹ̀ oníjà sùn lóru jàre ń sọ fọ́gà lónìí sọ fọ́gà. ṣe é ká lòdò kábọ̀ ṣé ànímù kankan lé mọ́ ni. ọ̀gá mo sì fẹ́ rí yín ni o. tí o sì. mo ní bàbá parí iṣẹ́ lónìí kí n rí yín ni. tó o bá ti lè sọ ní ìsìn ajá pọ́ dìgbà mí nù. ó dà kò sí burú ọ̀gá sìmẹ́ǹtì tẹ ní ká kó sí ẹ̀yìn ilé ọ̀hún kí la fẹ́ fi ṣe. ṣé wọ́n rà ni owó ni sọ́ọ́lẹ̀ kó dowó ni ọ̀rà títà ni. ọ̀gá inú ọlọ́run ò dùn sí tẹ̀sí wò ìbùkún ọlọ́run ní mú nílà láì fi làálàá kún kódà ọlọ́run gan tó sọ pé inú òun ò dùn sẹ́ni tí ń lo òṣùwọ̀n èké ọ̀gá ẹni tẹ̀sí wò dá kò dá. Ṣẹ́gun lẹ́nu ẹ sí mi Ṣẹ́gun lẹ́nu ẹ sí mi ẹnu ẹ má gbọ̀rọ̀ ọgọ̀ pọ̀ ọgọ̀ eléyìí ṣé ọkọ̀ mi ń sẹ̀ mi ni èmi kọ́ sẹ̀ mo sì mọ́ kọ́jú mi mo lè jí ọ. ọ̀gá kò sí dá o ọ̀gá inú ọlọ́run ò dùn sí iye. ọlọ́bẹ. dá. Ṣẹ́wà ó tí ì jẹun tán náà ni ṣé kíá ọjọ́ tí ń lọ kò jẹ́ ká lọ. Dájì Ṣẹ́wà. Yes. ṣé ẹ ní lọ bí iṣẹ́ lénìí ni. kí ló ń lọ fún bẹ́ẹ̀. nígbà tẹ́ jókòó bẹ́ẹ̀ ni pé kò ní lọ síbi kankan ló jẹ́ kí n béèrè. máa ń lọ mo sinmi lọ́wọ́. ẹ ń sinmi lọ́wọ́ nígbà tó yẹ kẹ́ ẹ ti wà ní skul ẹ má jẹ́ kó ní àwọn ọmọ yẹn bí yín léèrè o. kí ló ṣẹlẹ̀ kí ló fà yín báyìí ṣé àwọn ọmọ yẹn fẹjọ́ sùn ẹni àbí wọ́n complain fún ẹ wo mọ bó ṣe máa bá mi sọ̀rọ̀ ó ń ṣiṣẹ́ mo ń ṣiṣẹ́ mi ò complain pa be very very careful with me please. ṣé ẹ bínú Mr. Lecturer Ṣẹ́wà jẹ́ ká lọ ní tiwa jàre. ó dàbọ̀ jàre. ẹ káàárọ̀ mà jẹun bá báyìí lé. ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ ó mà jẹ́ láàárọ̀ kẹ́nà. ìyá kẹ̀gbà tí bí ó ṣe ọmọ mọ́nẹ́jà sídà wọ́n ní kí n dọ́fíìsì mi gbé fáìlì fún wọn. ó sọ pàṣíráìsì mi náà. àwọn kan ní dọ́fíìsì mi gbé fáìlì. mo tó kọ́ má ṣe bó wọn náà tó ti di ara wọn. ara wọn tó fẹ́ kú síjọba lọ́rùn. but eke ṣé ìyàwó ẹ̀ ń sún wọ́n jù lé ni kò sígbà tí mo wá bí láàárọ̀ tí mo bá ń lérí àárọ̀ tí mo ló tún yá mi díẹ̀ pé máa ti ẹ̀ka mọ́lé o mo tún rí ohun àtọmọ tó ń jáde mo pàdé lẹ́nu géètì ni ṣé kò ń sinmi ni. sórí ọ̀rọ̀ ìyàwó mi tóun bá ń gbọ́ àwọn tó wá ṣiṣẹ́ tó wáyé láti ṣiṣẹ́ lásán ìyàwó mi ni mímí dẹ̀ tí máa ń kìlọ̀ fún mo tí máa ń sọ fún lọ́pọ̀lọpọ̀ ìgbà kó má ṣe ìsìpara ẹ̀ síjọba lọ́rùn. eke o sọ fún kó má para ẹ̀ sí ẹ lọ́rùn. para ẹ̀ sí mi lọ́rùn. yes. sí mi lọ́rùn. ṣé kò ríra ìpa sí mi lọ́rùn jọ wo ẹni tá a bá ń wí fún téèyàn bá ń sọ fún yàn ẹni tá a tí ò bá rẹ́ni sọ fún lórí máa kó ti sọ bẹ́yìn náà mò ń sọ fún sọ anyway bóyá tí wọ́n bá wí fún bóyá gbọ́ sí ẹlẹ́nu. bá a sọ̀rọ̀ o you must tell her caution her. tó mà. bí ìgbà wo gan ni àwa náà máa lọ bí iṣẹ́. irú ìbéèrè wo ló wà ń béèrè yẹn.
ọ̀rẹ́ kí ló sọ pé ó ṣẹlẹ̀. I'm fed up. Ọ̀rọ̀ máa ti tú mi, Tóníà. Ṣé ó tún dá ẹ láàmú ni? Wo kò jẹ́ kí n gbádùn. Ó dẹ̀ sọ pé tí n bá gbà fún mi ní graduate in school yìí. Wo irọ́ ló fi yẹn pa. Kò possible. Irọ́ ló fi yẹn pa. Kí la máa ṣe báyìí ọ̀rẹ́ gbà mí? Fọkàn ẹ balẹ̀. Fọkàn balẹ̀. Kí n fọkàn balẹ̀? Mo ní kó o fọkàn ẹ balẹ̀. Ó yá já tètè máa lọ class ká bàa lè ráyè jókòó. Fọkàn balẹ̀. Ọ̀gá, mo rò pé ẹ ti gbàgbé ọ̀rọ̀ yẹn ni. Mo ṣe bọ́rọ̀ mi lẹ tún pè mí sí ni. Lizzy. Ó ń fi mí ṣeré, ó dẹ̀ ń fojú di mí. Ibi tí màá gbà yọ sí ẹ, ẹ̀mí rẹ ò ní gbé. Wo, má rò pé mọ̀wé o. Ọ̀rọ̀ mo mọ̀wé kọ́ nílé yìí. Ọ̀gá, ẹ dákun. Ṣé bẹ́ẹ̀ ṣáà ti níyàwó ńlé? Ẹ má fi hàn mí. Tí mo mọ̀ pé final year ni mo wà. Wà, sórí ayé ìyàwó ọ̀tọ̀, ayé tí mò ń bá ẹ sọ ọ̀tọ̀. Wo, lọ ṣèwádìí mi wò dáadáa. Ọmọbìnrin kan tó fẹ́ proof stubborn bó ti ń ṣe yìí. Nǹkan bí 3 years ago, final year ló wà. Ó ṣe graduate last year ni, nígbà tó gbọ́n tá ń bá wíṣ tá ń bá sọ. Mi ò tẹ́tí ẹ̀ o, ní tí wọ́n ṣe nìyẹn. Ọ̀gá, ẹ dákun, ẹ má yẹ kí tèmi rí bẹ́ẹ̀ yẹn. Àwọn ọmọ tí yín náà ní sórí burúkú. Fàdúrà lè ìwọ ṣe ń tà ń bá ẹ sọ. Nígbà bá ṣe ń tà ní kò bá kò wá ṣe fún wa tán, wá máa fún aládùúà. Ọ̀gá ẹ dákun. Get out of my sight. When you are set, let me know. You mean it? Ó lé ẹ. Ó lé mi o. Gbogbo bí mo dẹ̀ ṣe bẹ̀ tó, ó kàn insist ni. Báwo ni nǹkan tí mo ní kó o ṣe? So o ṣe? Mo ṣe ọ̀rẹ́ mi. Kó o make sure kó o keep ẹ̀ dáadáa. O ṣe. Mọ́mí ṣe wà. Mo máa ṣe ẹ̀ ṣeré lọ sí sáìtì wa lé ni. Báwo wá ni? Wọ́n try o. Iṣẹ́ yẹn sáré ju ti tẹ́lẹ̀ lọ. Ìgbà tí mi gan kọ́kọ́ débẹ̀ mú wò pé ṣé project wa sì ní sá. Because inú mi dùn gan torí pé ọ̀gá bricklayer yẹn gbogbo bí ó ṣe ń kọ̀wé wá gbogbo tó ń kọ wá tó ń béèrè ni mo ń fún and owó àwọn quality materials ló tó ń béèrè iná là ń fọ èmi náà dẹ́ máa ń tẹ̀ mọ́ létí pé kó jọ àwọn materials tó ń kọ wá yẹn ni kó máa rà inú mi dùn. Daddy sure. Yes. Báwo ènìyàn ṣe fẹ́ kí wọ́n fi iṣẹ́ wa falẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run náà ò fẹ́ káwa náà fi iṣẹ́ tá à ń ṣe falẹ̀. Ìbùlọ̀ wa ti fi iṣẹ́ falẹ̀ ní ìsìn ọ̀tọ̀ ní tí yóò máa sọ ọ̀tọ̀ ní tí ẹ máa tún gbé wọ̀ ọ̀dà ìyá ẹ ṣeun àti gbọ́. Hello, Tóníà. Ó mà ti padà ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Mọ́ ẹ̀ mà ti padà fẹ́ mi. What? Ṣé lórí ọ̀rọ̀ yẹn àbó mi? Lórí ọ̀rọ̀ yẹn kan náà ni. Ní sùúrù. Ṣebí o mọ̀ pé àwọn nǹkan tó kọ nínú exam ó dá ẹ lójú ṣá?
Tony àwọn ló tún sọ̀rọ̀ báyìí. Tí wọ́n bá lọ máàkì lọ́rùn gan, mi ò lé ní less than B. No problem. Ṣé kinní yẹn ṣì wà intact? Ó wà lọ́wọ́ mi, mo dẹ̀ tún ní backup. No problem. Máa yẹn ti forí jóná nìyẹn. Á dẹ̀ gbóòórùn ara ẹ̀. Ìwọ ṣáà má wọrí, ṣó ti gbọ́? Okay. Ṣé ohun tí ò ń sọ ó dá ẹ lójú? Ọ̀gá, mo mọ̀ pé mi ì fẹ́ òkọ́ ọ̀sìn. Wọ́n kàn fẹ́ mi ni. Nítorí ohun tí wọ́n fi lọ̀ mí tí mi ì gbà fún wọn. Ohun tí wọ́n fi lọ̀ ẹ́ o ò gbà fún wọn. Kí ló fẹ́ kí school ṣe fún ọ báyìí? Mo fẹ́ kí school fún lecturer mi ní pépà mi láti mark. Àti pé mo ní evidence láti back up ní tí mo ń sọ yìí. Ṣé o mọ implication ohun tí o sọ báyìí ṣá? Torí pé school ṣetán láti bá ọ fẹ́ ohun tí o bá fẹ́. Ṣùgbọ́n tí o bá padà fẹ́ẹ̀lì iṣẹ́ náà, school yóò fi ìyàtọ̀ bá tọ́ jẹ́ ọ́ nítorí pé o fẹ́ bà orúkọ lecturer yẹn jẹ́ ni. Ó tẹ́ mi lọ́rùn sà. Àkànfẹ́, ìyàwó ẹ̀ fẹ́ jẹ́ ẹ̀sùn mi. Kí ni ẹlẹ́sìn rẹ̀ sọ pé mo ṣe o? Èmi lọ wá ń gbójú síbẹ̀. Sọ́pọ̀ ọmọ tó ṣe ni. Èmi gbójú. Gbójú fún kí nìyẹn? Bí ìyàwó mi bá ti ń bribe ẹni kó sọ, torí mi rí sí gbogbo à ń fẹjọ́ sùn káàkiri. Sọ fẹ́ gbọ́, wọ́n ní àtórẹ ní bá rìn ká má tọrọ ọba rẹ̀ ní sọ. Ọmọ rẹ̀ tí wọ́n lé jáde nínú class torí àìsanwó iléèwé rẹ̀ kò dáa tó, kò tiẹ̀ dáa rárá. Dékúnlé, ó fọ́ nìsá. Ṣé ọ̀rọ̀ ṣẹwà tí wọ́n lé kúrò ní school náà ló ń pọ́n gẹ́gẹ́ bẹ́yẹn? Bí ìyá ẹ̀ ò bá sì lè sanwó yẹn kó gbélé pẹ́ náà. Èmi ni mo ti ń sanwó school láti gbà yí wá. Ṣé eléyìí tó máa san ni ò lè san? Forget about that, Joe. Àkànfẹ́, ọlọ́ngbọ́ ò lọ́rùn. Èmi ò ń ṣépè fún mi. Èmi ni wọ́n ń ṣépè fún Dékúnlé. Ìyẹn jẹ́ tiẹ̀, kì í ṣe tèmi. Kọ́mọ tó jogún máa make sure fún mo jọgbọ̀n. Honestly, o tó bàbá ọmọ ṣe. Ọkọ tí ò kọ ní ẹ̀, o tó bàbá ọmọ ṣe pẹ̀lú. Kò sí pé kí wọ́n jẹ́lẹ̀ lé. Ó dáa bá ń jọ. Ìjọ ṣé ayé ló wá jẹ níbí báyìí ni? Àbò wá àrùjọ. Waiter! Please get me more drinks, more drinks. Bá mi serve àwọn tó wà níbí, màá ṣètò ẹ fún gbogbo wọn. What do you mean? Òun sì wá ń bá mi rojọ́ tí ò jọ mọ́ra wọn. Mọ́tò dádì ṣe wà kọ́ mò ń wò yìí ni. Ó má dàbí pé àwọn náà mà ní. Ó ga o. Ẹ káàsán sà. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ pẹ̀lẹ́ sà. Níbo ni wọ́n lọ lóru báyìí? Àwo mo fẹ́ dé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ní roundabout ńbẹ̀ yẹn ni. I'm sorry. The next turn yẹn ni mo dẹ̀ ti fẹ́ yà. But ẹgbà kẹ́ fi gbé ọ̀kadà ó pẹ́ bá mi fi. Ẹ ṣe ń gan ni sà. Ẹ ṣe ń gan ni sà. Wá Wá túbọ̀ máa ràn yín lọ́wọ́. Àmì o. Ẹ ṣe ń gan ni. Ṣé pé irú èèyàn báyìí sì tó kù nílé ayé téèyàn ò ní bí wọ́n léèrè nǹkan kan tí wọ́n fi fún yín lówó. Kódà ìyàwó ọkùnrin yìí kò ní ní wàhálà kankan, kódà ọmọ rẹ̀ gan-an kò lè ní ìṣòro kankan. Kódà bí bàbá Àdùkẹ́ ẹ bí léèrè owó bí kó tó di pé ó máa fún yín tó Ọlọ́run ràn wọ́n náà lọ́wọ́. Mr. Akinleye, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ wò dáadáa.
àwíjàre wo ló wà lórí answer booklet tẹ́ mú lọ́wọ́ yẹn? Àbí kìí ṣe ẹ̀yin lè máàkì ẹ̀ tẹ́lẹ̀ ni? Handwriting yín nìyẹn. Lizzie, you can excuse us. Let me have it. Yes, sir. So, bẹ́ẹ̀ ṣe máa ń bayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ nìyẹn. Bí kì í bá ṣe Ọlọ́run tó bá ilé yìí ṣe, ẹ bá fún ní extra year. But ọ̀gá èyí tó sọ tó fi kún pé mo fẹ́ máa fẹ́ ò ní irọ́ ló pa o. I mean, kí mo fẹ́ rí lára ẹ̀ tí mi ò lè rí lára ìyàwó mi. Mr. Akinleye, ẹ tún ń parọ́ níwájú kọmitì yìí. Anyway, secretary, Yes, sir. play the list. Okay. Ó ń fi mí ṣeré, ó dẹ̀ ń fojú di mí. Ibi tí màá gbà yọ sí ẹ, ẹ̀mí rẹ ò ní gbé. Wo lọ ṣèwádìí mi wò dáadáa. Ọmọbìnrin kan tó fẹ́ proof stubborn bó ti ń ṣe yìí. Nǹkan bíi 3 years ago, final year ló wà. Ó ṣe graduate last year ni, nígbà tó gbọ́n tá n bá wíṣ tá n bá sọ. Mr. Akinleye. Mi ò tẹ́tí ẹ o. Tí wọ́n ṣe nìyẹn. Ọ̀gá, ẹ dákun, ẹ má yẹ kí tèmi rí bẹ́ẹ̀ yẹn. Àwọn ọmọ tí yín náà ní sórí burúkú. Fàdúrà lè ìwọ ṣe ń tà ń bá ẹ sọ. Nígbà bá ṣe ń ta ní kò bá kó wá ṣe fún wa tán, wàá máa fún aládùá. Mr. Akinleye, àbí kì í ṣe ohun yín là ń gbọ́ yẹn? Any other defense? What is okay, ẹ máa lọ. Just leave the rest with us. Mr. Akinleye, chairman ní kẹ́ ẹ máa lọ. Alfred máa kàn fún yín. Any other time tẹ́ bá máa ṣe nǹkan máa ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. That's it. Ojú ẹ lójú. No answer.
ta ló fi skul sílẹ̀ fúnra wọn báyìí. More battle ahead. Má tí ì kù sára, a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ìwọ obìnrin lọ sọ ara ẹ̀ wo má kọwọ́ bọ̀ mí lẹ́nu má kọwọ́ bọ̀ mí tó má kọwọ́ bọ̀ mí máa gbé ẹ jẹ. Kí lẹ fẹ́ dà aláìlójútì ọwọ́ ara yín? Èmi ni aláìlójútì èmi ni aláìlójútì bóyìn mi máa yin ara mi owó tí ò sí kàdàngárì ò lè rí gbà. Owó wo ni ò sí? Ẹ dá mi lóhùn, owó wo ni ò sí? Mo mọ iye owó tó wọnú àkáǹtì ní last week. 30 months salary, leave bonus allowance. Kó tó wá kan salary yìí gangan. Daddy Shewa, for the past 1 month lẹ́ti fọwọ́ bẹ̀ sílẹ̀ nínú ilé yìí. Èyí oúnjẹ ẹ rà sílé. Èyí owó school sẹ̀wé mi ni mò ń san. Ẹ má jẹ́ ká. Ṣé pé ọkùnrin yìí ò tiẹ̀ wúlò nínú ilé ara rẹ̀? Àbí ṣé ta ò ṣe é lé òde làátí ṣàgbà? Ọkọ mi gan wúlò ju Daddy Shewa lọ́nu. Òótọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ ni owó wà mí ìdẹ̀ ní fún ẹ orí ẹ burú kó lójú ọ̀nà fún mi jọ. Rubbish. Daddy Shewa, ìyàn kí ṣe rẹ̀ kó mú jẹ o. Ìbẹ̀rù Ọlọ́run wọ́n níbikíbi tí mo bá ń lọ tàbí ohunkóhun tí mo bá ń ṣe kí n máa ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Àṣìòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà wípé dánidàní kì í bá wọn lágbàlagbà kékeré ní tí bá wọn lọ. Àìníbẹ̀rù Ọlọ́run kékeré mi ló ti bẹ̀rẹ̀ ó wá dàgbà sínú ayé mi bí igi tó wà ní etí odò. Ọ̀rọ̀ ayé mi wá dàbí nígbà kan rí. Ọmọ aráyé kì í sì yàgò fún mọ̀gẹ́sìn rí. Ẹni tó wà lórí ẹṣin lọ́wọ́lọ́wọ́ láyé yàgò fún. Mo ti wá sọ̀kalẹ̀ lórí ẹṣin. Mà ṣe o. Délé. Lọlé kí exam kọsẹ̀ méjì ìwé tí màá kà fẹ́ exam mi mò ń wà. Báwa ni ṣé tí wàá rí kan ni. àwọn ò jẹ́rìí kódà òun ní nínú báàgì. àwọn ò rí i pé ráìtì ọmọ náà dára. ó dáa o. bí tíjà bá pe ha ó ti kọ́. wọ́n pe ihò ó ti kọ́ àti bẹ̀rẹ̀ táwọn ni mo ti ń fojú sí lára wọn. ṣé kò wá lè mọ̀ pé ò ló mú ìwé yẹn mẹ́yìn. báwo ló ṣe fẹ́ mọ̀ ẹni tó yẹ pé ní dáínì lónìí mo ra oúnjẹ fún ó mọ̀ pé wíwèé òun ni mò ń san tó bá $2 màá tún ra nǹkan fún báwo ló ṣe fẹ́ mọ̀. Akin. Yes. Not English tèmi náà kò máa pé. wàá wá kan mú nílẹ̀. ló ti ta mo lè mú English writing fún mi náà dẹ̀ dá o àmọ́ kó tó lè rí wàá ṣiṣẹ́ o ìgbà tó bá fẹ́ kí n bọ́ mú àjà nǹkan sílẹ̀ mọ̀ pé àsùnkàkà kan òun náà kì í gbọ́ fún. Akin tó o bá ti fẹ́ gbowó náà ló máa ń fòwe sọ̀rọ̀ tó yẹ pé owó náà ló fẹ́ gbà ó dáa náà máa fún ẹ. wàá sì rí i pé mo bọ́ ọmọ lọ́la àmọ́ tó bá ti parí exam a máa fi síbi tó máa ti rí. ìyẹn ò ṣe yọnu so a máa wà later. All right. ẹ kúlẹ̀. ẹ kúlẹ̀. Ẹ káàbọ̀ báwo ni bí tẹ lọ. adúpọ̀ ẹ̀ṣẹ̀. ẹ pẹ̀lẹ́.
Dáàdì Bèjì kí ló ṣẹlẹ̀? Ẹ̀ka. Lẹ́tà dání dúró. Kí lẹ ṣe? Wọ́n dìtẹ̀ mọ́ mi ni. Wọ́n dìtẹ̀ mọ́ mi ni. Ọ̀tẹ̀. Ṣé bẹ́ẹ̀ mi tí wọ́n sọ fún pé ṣe ìjọba ò láyọ̀ ni? Àbí mi ń sọ? Ṣé ilẹ̀ wá fẹ́ fi rònú ṣe ra yín léṣe sí? Ọlọ́run pèsè iṣẹ́ mìíràn tó dáa. Abẹ́ẹ̀gbọ́n, àwọn tí ń dìtẹ̀ kí wọ́n máa dìtẹ̀. Èmi náà pọ̀ tẹ̀ ní pa. Ẹ fẹ́lẹ̀ ẹ mọ̀ sí pé fẹ́ ní kankan o. Dáàdì Ṣẹwà, ó máa ń ya yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bá a bá pẹ́ ká tó dìde ẹ sọ̀rọ̀ a tó tètè dìde ẹ ló ń yá wa ìwo la wá fẹ́ ṣe láti tẹ́ yín lọ́rùn báyìí. Ọlọ́run mà ṣe o. Dáàdì Ṣẹwà, ẹ dúró náà. Kí ló dé tẹ̀yìn àtọ̀rẹ́ yóò fi jọ lọ síbi iṣẹ́ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Àbí ẹja ni? Abùsẹ́ ni èèyàn mélòó lẹ ti rí kéèyàn àti ẹyọ ọ̀sẹ̀ síra wa dèpòdépò pé á jà. Ẹ̀rù kéèyàn ló wà positive. Ẹ má bínú. Ṣé kò wá sí tẹ́ fi jọ lọ síbi iṣẹ́ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Kò sí. Ó wà nílé fún. Mò ń wò náà. Ó dáa, a ti fẹ́ máa lọ. A máa pàdé ní ilé ní ìrọ̀lẹ́. Ẹ ṣáàdúró èmi náà ṣe tán kí n drop yín síbì kan bẹ́ẹ̀ ni. Mo bí gbogbo nǹkan wọ́n ṣàfẹ́ lójú páwọn ọmọ ìpa ẹ̀. Ọmọ problem rẹ̀. Jáde ni ọ̀ jáde ni dókítà kan ò lè bẹ̀rẹ̀ ọ̀ jáde ni kí ló jẹ́ ọdún mẹ́ta kí ni kí n bọ̀ jẹ́ ọ̀ jáde ni o oṣù mẹ́ta péré mo fún ọ lẹ́yìn oṣù mẹ́ta wọ́n náà wọ́n da ìrẹ́ síta ni mọ́ díà mi oṣù mẹ́ta owó pẹ́ńsàn kí wá. Wọ́n sanwó yín bàbá ẹ̀wò kódà tó ní owó yín tó fẹ́ san náà ọkọ mi mo ti gbé ibi tí wọ́n ti bá ń tà kí n lè rówó yín san náà ni. Dáàdì Bèjì. Dáàdì Bèjì. Ẹ̀ẹ̀mélòó mo pè yín. ẹ ò ní sùúrù kankan fún amọ́fà. Ẹ̀ẹ̀mélòó mo pè yín. Ẹ̀ẹ̀méjì ní tàbí ẹ̀mẹ́ta mo sá ń tiẹ̀ ká. Àwọn rẹ̀sì tá a gbà wọ́n lọ́wọ́ wọn sẹ́wọ̀n pé wọ́n wá kélé wa lórí ìjẹta. Ṣé mi ò sí lẹ́nu. Ẹ rántí àwọn nẹ́pà. Ẹ fáwọn rẹ̀ sí lówó wọn. Mo fún wọn ń bọ ní ti rówó. Àwọn nẹ́pà wọ́n là jíná so abẹ́gbàgbé àti ìsanwó tiwọn náà. Owó tèmi ò sì ká nǹkan kan ẹ̀yin náà mọ̀ ju pé ká fi jẹun lọ kò tó sanwó lé. Sáà ní lọ wálé Kàrímù kọjú sí mi. Èwo ní tó ń jẹ́ báwọn. Face me and face you ni. Leave. Ẹ tún máa gbọ́ ẹrọ́bìn ẹlẹ́ẹ̀fàjẹ́ ṣé bí wọ́n àti máa pariwo lé a lórí nù. Ọ̀rẹ́ mo máa ti fìlú sílẹ̀ bó ṣe rí nìyẹn o. Nígbà nǹkan ò lójútùú mọ́. Uncle mi kan ló help mi tí mo fi débi tí mo wà yìí. Pẹ̀lú àwọn owó kọ̀ọ̀kan tí wọ́n náà fún mi báyìí. Ṣé ti landlord? Àwọn property wa kọ̀ọ̀kan tá a mọ̀ pé a lè máa gbé káàkiri tó dẹ̀ tó níye lórí dẹ̀ ńlá ta ò tàbí sẹ́tù owó ilé ẹ̀ ṣùgbọ́n púpọ̀. Àdúgbò kan alẹ́ ní bọ́rọ̀ ń bàdàn bẹ́láwà. Ok ò ń bọ̀ ń bàdàn next week. Better mi ò mọ bí mo ṣe lè describe ẹ̀ tó bá ti wọ̀ bàdàn ṣáà pè mí. Màá wá pick ẹ̀ màá wá pàjẹ́ ń bẹ̀. Bá mi kíyà àti Ṣẹwà ó ṣe.
Café. Tamo um boy. Eke. Lásán. Ó ga o. Ó ga o. Eke. So eventually padà get rí àì. Òrùbó sọ̀rọ̀ ojú etí wa pé bọ́yá ẹni tó ti wà familiar sí Ìbàdàn dáadáa. You are welcome. Ó ṣé ọ̀rẹ́ mi. tó wá sọ̀rọ̀ ẹ̀nù bí òkò. Wá. Bí gbogbo ẹ ṣe rí náà ni bó wá lẹ́yìn ó ṣe life must continue. So kò sí ta lè ṣe sí. Sit down. Mo dẹ̀ ń jẹ lọ́nà ní bá mi rí. Àbí? Ó dẹ̀ gàrí nǹkan bàjẹ́. Orí. Akínlẹ́yẹ. Kí ni kóró kaṣú? Ọba àmójù combination rẹ̀ le. Actually, mo kàn sáṣẹ̀ wo pé tá a bá lè rọwọ́ ara wa nírú àkókò báyìí. Kí là ń pera wa lọ́rẹ̀ fún? Ó sọ̀rọ̀ tó mọ́ ni o. Àìmọye bẹ́ẹ̀ tí wọn kì í ta sọ́rẹ̀ wọn mọ́ tí nǹkan bá dagun. Madam àti àwọn ìbejì nǹkan. Ìyá ti lọ ọjà, àwọn ìbejì lè lọ lẹ́sìn. But what of ibi tí ìyá ti ṣiṣẹ́ tẹ́lẹ̀? Iṣẹ́ private. Kí wọ́n kàn máa jókòó sílé tẹ́lẹ̀ náà ní lílọ tí wọ́n lọ síbẹ̀. Gbàdúgbò ẹ̀rẹ̀ ti rí bó ṣe rí. Mo kàn sọ fún wọn pé kán kúrò ńbẹ̀ kákùjọ máa wà ń bí. So wọ́n ti fi bẹ́lẹ̀ o. I have got to stop going there. Tó ń yà mí lẹ́nu ni wípé àwọn applications tí mo bẹ́ ìgbà sáwọn ibi kọ̀ọ̀kan gan kò sí ètò tí ń true. But what of it tó kọ lọ náà kí ló mú jáde jẹ? Application. Bákan náà lọ máa ń sórí bí ìgbà tí ayé ń tẹ̀lé yẹn ni kò sí bí mo dé tí wọ́n consider mi. Serious o. But Akínlẹ́yẹ. Yeah. Kí ló rò pé ó máa ṣe báyìí? At least láti máa jẹ́ kí owó wọlé. Àwọn náà mọ̀ pọ̀ ọkùnrin mi lè jókòó mi ò jókòó rẹ̀ rí. So mo ti ronú pé kí mo lè máa ṣe mọ́ àwò pé bí wájú bá ṣe lọ ẹ̀yìn ó sì padà sí. After all nǹkan kan mo ń ṣe kí n tó further education mi carpentry and furniture works. No. So ni mo decide láti padà sí o. Don't go into that. I have started already. Mo ti gbégbèsè lórí and mo wò pé tí n bá lè ṣe náà nìkan tí mo mọ̀ ọ́ ṣe. So kí mo fẹ́ máa ṣe. And to the glory of God uncle mi kan ti bá mi get ibi tí mo lè lò. And àwọn oníṣẹ́ kọ̀ọ̀kan tá a yìí nílé tá a dànù tán gbà yẹn náà mo ti ṣáájọ àti bẹ̀rẹ̀ sí ní kàpò tí nǹkan kéékèèké láti máa fi wá gàrí jẹ nǹkan bẹ́ẹ̀ yẹn. So but no problem. Tí jẹ́ ká ṣe báyìí tó bá ṣe pé o ti resolve láti máa ṣe yẹn náà wọ́n sì tó jẹ́ pé ìpinnu ẹnìyẹn láti padà síbẹ̀ because n tó dààmú ọkàn mi wípé the whole lecturer kó padà sí furniture work. No problem. Mo fẹ́ kó o ṣe favour kan fún mi. Àwọn irinṣẹ́ tó kù yẹn bá mi list ẹ bí Ọlọ́run ṣe ń bí àti bí èmi rẹ̀ ṣe wà mo promise láti ra gbọ́ ẹ fún ẹ. Kí o list ẹ. Ọ̀rẹ́ mi Eke, thank you very much. I'm very grateful. I need somebody to tell me that I'm not dreaming. Oh Eke, thank you very much. No. O ṣe mo mọ̀ lórí o. Àpọ̀pọ̀ náà rẹ tó lè ṣe. Kí ni ọgbọ́n mara mọ́? Iṣẹ́ mélòó mọ́ àti ìsìn lẹ́nu ọ̀sẹ̀ tó ti yá rẹ̀ mí. Tọ́, a sá ti jẹun. Èèyàn á gbìyànjú náà ni. Bá a bá kú, á jẹ ẹran tó jẹrin lọ. Ìyẹn jùlẹ̀ dàgbà. Ẹ kú sí ọ̀gá. Ṣeré ni. Ẹ kú àtàrọ̀ sí. Iṣẹ́ mi kọ́. Iná mo bá yín gbé wá ẹ̀. Bó lórí. Kódà. Ó ti dàjẹ́ nínú pẹ́ńtà. Èyí ìdápọ̀. Kì í ṣàwọn ọlọ́ọ̀ni. Ẹ wo dáadáa ọ̀gá o.
ẹ wò dáadáa. ọwọ́ àpá ó rí sóòrè tó ṣe yìí gbàgbé yòókù tó bá ti níṣẹ́ mi ìwọ náà ló ṣe. mo jẹ́rìí ẹ sáà fi wá sọ́kàn. o ṣeun o ṣe bá ẹ wọlé bàbá ẹ lẹ́sà àdúgbò ọ̀dọ̀ ọlọ́run ẹ lẹ́sà kàṣòro mọ̀mọ́ rí yín kí mo lè ṣe fún yín dákun káàbọ̀ o ṣeun o ẹ̀yìn mo tún lè ránṣẹ́ sí ọ láìpẹ́ o dákun mọ́ fojú mi ọ̀nà o ṣe ìbínú ẹ dákun n ò pè é pé àbí á wọlé ká jókòó ẹ jókòó ní ọ́fíìsì. ṣe rí ọmọ mi ni mo mú wá dọ̀ yín ó ní òun fẹ́ mọ̀ nípa iṣẹ́ ọwọ́ kan yàtọ̀ sí ìwé tí òun kà ìdí náà tó jẹ́ kí ẹ rí mi torí pé mo rí i pé ọgbọ́n bẹnu ọ̀rọ̀ rẹ̀. ó dáa bẹ́ẹ̀ ẹ rí ìkòròfowó tí ń kà ní ìsìn ọ̀ràn àlọ́ mọ̀. kọ́ lóun ó ṣàánú. nígbà wọn bá kàwé kàákàá títí ká rẹbẹtẹ ìwé azin lẹ́ẹ̀mọ́ gbọ́ kò sí nǹkan kan. ṣùgbọ́n tẹ́yìn bá kàwé tọkọ sí ọwọ́ mọ́ bọ́kùn ò ṣe ọ̀kùn ó ṣe bí méjèèjì náà bá sì bá mu èèyàn máa fi kóra wọn lẹ́nu wọn ń ta bá fi apá kó tán àmọ́ tó wà ìgbọ̀n tó dáa ni. ìgbà mo wá béèrè lọ́wọ́ ẹ̀ n tó sọ fún mi ni pé iṣẹ́ fọ́níṣọ̀ mo lòún fẹ́ láti yàn láàyò ìdí nù tí mo fi wá wò pé kí n kó mo wá sọ́dọ̀ yín ni tí ó bá ti wá jáde nílé ìwé lọ́sàn-án yóò máa darí sọ́dọ̀ yín ni àmọ́ lákòókò tí wọ́n bá ti ń lọ́lídé ọ̀dọ̀ yín ni ó ti máa lo gbogbo ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni Kọ́lá. bẹ́ẹ̀ ni sà. Kọ́lá àbí ó rí ọ̀là lùbáríkà ó ṣoríire àdúrà rẹ̀ ọgbà nítorí dáa lọ́sẹ̀ sórí tó bá ti pọkàn pọ̀ tó sì fojú síṣẹ́ yìí ò ní ìyọ̀dùn kankan àìsí ìsásẹ́ ká lọ ibiṣẹ́ lónìí ká tọrọ àyè lọ́la kò tíṣẹ́ fọ́níṣọ́ o torí iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń wo iṣẹ́ mi lè wálẹ̀ kan kọ́mọ̀ wà mọ́lá ní oṣù méjì ibi tíṣẹ́ ti á wà nù tó bá ti wá pọkàn pọ̀ kò sí ìyọnu ọ̀pọ̀pọ̀ ẹ̀ pọ̀. ẹsẹ̀ a máa wọ ọ̀gá sẹ́ẹ̀rí Kọ́lá yìí ọmọ dáadáa ni ọmọ gidi ni ó sì dá mi lójú tàdá wípé yóò máa gbọ́ràn sí i lẹ́nu kì í ṣe ọmọ tí ó ta yín lẹ́nu rárá ọmọ dáadáa. wọ́n pẹ̀ wí bẹ́ẹ̀ ṣùgbọ́n Kọ́lá káròyìn èèyàn kò tó ká bá bẹ́ẹ̀ o torí ẹ̀yin tẹ tójú yín bá tutù bẹ́ẹ̀ tẹ̀ ń ṣe yẹ́sà wọ́n máa fẹ́ oyè yìí tó bá ti jọmọ dáadáa kò sí ìyọnu ó ṣoríire ó láṣeyọrí ọkàn rẹ̀ ó balẹ̀ tó bá ń bọ̀ lọ́la kó wá bẹ̀rẹ̀ lọ́la tó bá dé nígbà tí ọba dé màá rán padà sí yín yóò lè ṣàlàyé kí ni ìrìnàjò wọn jọ mọ́ owó ẹ̀kọ́ sọ kí ni ọ̀sán kí ni àwọn nǹkan pẹ́ẹ́pẹ́pẹ́ tó náà lè ní tọ́jẹ́ pé náà máa fi dánra wò lẹ́nu iṣẹ́ torí bẹ́ẹ̀ bá ti gbọ́ mọ́jọ́ kìíní báyìí ni ó ti máa ra àwọn nǹkan kéékèèké kọ́ ń bà ní láǹgbà tí yóò bá dòmìnira ọlọ́run jàjèrè wọn ẹ wulẹ̀ ẹ káàbọ̀ sà ẹ dúró kí wọ́n ra nǹkan fún yín ẹ dúró nǹkan mọ̀ká kọ́ bá yín wá nǹkan tútù ẹ wulẹ̀ ẹ káàbọ̀ o tá à ń wí nù iṣẹ́ yìí dáa bẹ́ẹ̀ náà kan ò dí ọ̀nà kan èélà níbi iṣẹ́ ìṣirè àwa náà ṣàṣeyọrí ńbẹ̀. ẹ bá ń tọ́ dáadáa o. tọ́ ẹ ṣeun. ọyẹ káwá pààrọ̀ àrántà wílò ní òṣè. ebi orílẹ̀ wọn bá lójú omi gbogbo. kì í ṣe pé káfíńtà tó ṣe òṣìṣẹ́ ṣùgbọ́n àwọn pákó yẹ ká. ọ̀gá mi ò lè ṣe ń tẹ̀ sọ yẹn. no wàá ṣe ni ṣé wọ́n bá kárí àmì jẹ́ ni ìyàwó mi ò gbọ́dọ̀ gbọ́ náà. ṣe bẹ́ẹ̀ mọ̀ pé níyàwó lé tẹ́lẹ̀ kẹ́ tó máa firú yẹn lọ mí. Mary no kí ni máa affect education rẹ do you want to stop schooling ṣé wàá máa gbọ́ ọmọ high school ni. No, you don't have to cry. You don't have to cry. Ṣé mo ti bọ́ rẹ̀ nìkan discuss lórí issue yìí and ó ti
fún mi láwọn ọkàn tá a lè lò sí kò ní sí problem kankan. ẹ dẹ̀ sọ pé kò ní sí problem. No, mi ò ń ṣọmọdé náà mi ò kí ń ṣọmọdé ṣé mo wá lè ro nǹkan burúkú sí ẹ ò ní. ẹ̀ẹ̀kan náà wọ́n á lo gbogbo ẹ̀ kò sí ìyọnu kankan kò sí problem ẹ̀kọ́ máa yanjú ẹ̀ lẹ́ẹ̀kan wọ́ọ̀kan ni then life continues and sórí àti àwọn nǹkan pẹ́ẹ́pẹ́ẹ́ tí wàá fẹ́ rà ṣàgbálẹ̀ lọ́nà so bó wá ti jẹ́ màá tún máa pè é. bàbá Fánísọ̀ àbí ẹ mọ ọmọ mi rí ni. mi ò mọ. ẹ sì mú mi rántí àwọn olórí burúkú mọ́ ṣàǹfààní kan nígbà tí mo ní kí n fẹ̀yìntì kí n máa jẹun ọmọ ni wọ́n pa Mary mọ́ mi lọ́wọ́ ṣùgbọ́n ojoojúmọ́ tí mò ń bá ti rántí àwọn tí wọ́n ṣerú nǹkan bẹ́ẹ̀ ni mò ń fi àkàsù èpè ránṣẹ́ sí wọn báàárọ̀ wọn da alẹ́ wọn ò lè sùn wọn ò ní jẹun ọmọ. ẹgbẹ́ kìíní yìí. bí wọ́n bá jẹ ọmọ wọn láàárọ̀ wọn ò ní jẹ ọmọ wọn lásán wọn ò ní jẹ ọmọ wọn lálẹ́. ọmọ ẹ náà ti pè mọ́ ẹjẹ́ àfihàn ilé ẹ̀fọ́ náà. n ò ṣe pé mo ṣùgbọ́n tí mo ti wí arọ̀ ọ̀rọ̀ mọ́ ẹnu mi ò ní gbé fún. hello ẹ máa bọ̀ lọ sùdù lọ́nà roundabout Star Wars bìrì tètè máa bọ̀. rèé ọ̀gá Fánísọ̀ wọ́n rẹ̀ fún ọmọ yín ara rí láti ní má ṣe pé mọ́ irú àwọn tó ṣe yìí báàrọ̀ wọn da alẹ́ wọn ò ní sùn ká dáa fún wọn wọn ò ní jẹ́rìí ọmọ wọn bẹ́ẹ̀ ni mo sọ. Táíwò wọ́n mẹ́ bó ló ṣe rìn torí Ọlọ́run tí mo pé wọn lẹ́nìkan torí Ọlọ́run. ayé ti dìdàkudà kọ́nà máa sọ wa ni. dókítà ẹ kú iṣẹ́ mi. Mr. Akínlẹ́yẹ. But mi ò mọ̀ yín o. ẹ mọ̀ mi. You are only pretending. Ẹ ṣáàjẹ́ ká yanjú ìtò wà lẹ́ẹ̀kan. Akínlẹ́yẹ, tí ìbá ṣe tọ́lọ́run tí mo rò mọ́ ẹ lára, mi ìbá ti inject ọmọ ẹ kú. But ọmọ ẹ kọ́ ló ṣẹ̀wá, á dẹ̀ gbádùn. Ẹ ṣeun. Dìde. Má gbẹ̀bọ fún mi. Akínlẹ́yẹ, a ò tí ì dé climax. The battle is still on. Màá fi yí ẹ pé tí àlọ́ bá lọ àbọ̀ àtúnbọ̀. Hello ma. Kápẹ́ńtà yẹn ti wá ṣẹlẹ̀kùn yẹn. All right. Èló ló wá gbà? Kò dúró gbowó kẹ̀ kí ló dé? Wọ́n rèpọ̀ ọmọ ẹ̀kẹ́. Irú kéèsì yẹn gan ni mò ń treat lọ́wọ́ báyìí. Ayé alágbèrè ò ní dá o. Anyway, tá a bá délé lálẹ́. Ok, ẹ ṣé mà. Woman tí mò ń gbé lọ́dọ̀ ẹ̀ nígbà tí mo dé látẹnugun ló pè mí tán yẹn. Mr. Akínlẹ́yẹ. Ó ga ọ́. Gbogbo ohun tí ẹ sọ ni mo gbọ́. Lóòótọ́ ni mo jí ọ̀kan lára admission committee. Ṣùgbọ́n
báwo ni ẹ ṣe fẹ́ kí a yọ orúkọ ẹni tí ó gba mark tí a fẹ́ ká wá fi ẹni tí ò pass sí ìyẹn ò lè ṣeé ṣe. Mr. Akanfẹ́ ẹgbọ́n tí mo wí o mi ò sọ wípé kẹ́ ẹ yọ orúkọ ọmọ kankan kúrò ohun tí mo sọ ni pé mo fẹ́ kórúkọ ọmọ mi náà jáde ní orúkọ àwọn tọ́pàsì wà jẹ́ pé kẹ́ ẹ yọ orúkọ kan ní ṣùgbọ́n ó ti pẹ́ létọ́ ọmọ yẹn tí ń jókòó tì mí ó ti pẹ́ jù àlejò jókòó ní báyìí. bàbá ẹ wò ó mi ò lè fẹ́ láti dá yín dúró níta ẹ bá wà ò lè ṣe ṣe mi ò lè ṣe. kékeré nílé ìtorí yìí tó bá lè ṣeéṣe tórúkọ yẹn jáde níbẹ̀ bá jọ lójú. bàbá kìí ṣe pé kò lè ṣeé ṣe ṣùgbọ́n wo tó ní ṣùgbọ́n wo. no problem ẹ fún mi ní details ọmọ yẹn fún mi ní details ọmọ yẹn. Adéwálé Ìgbàláyé ní gbogbo tó ẹ̀bà ń bẹ gbogbo tó wà tó nílò pátá tẹ nílò ó wà mẹ́rin. no problem ẹ máa lọ mo fi dá yín lójú wípé yóò ṣe ṣe bí ọmọ ò bá gbó dáadáa ní hospital àwọn dókítà ọ̀gùn máa ń lò fún yóò ṣe ṣe. olùpẹ́ lọ́wọ́ yín olúwo mọ̀ ràn yín lọ́wọ́ ní agbára ọlọ́run àmì rí ọ̀nà ṣùgbọ́n let's not forget tójú bá yẹjú kó wọn mọ yẹ o. bàbá mo fi dá yín lójú wípé o ti ṣe ìṣìnà gbogbo ìgbà tí ẹ bá nílò ìrànlọ́wọ́ ẹ̀yin sábà bá mi mo assure yín pé yóò ṣe ṣe ẹ sá máa fàdúrà ràn wá lọ́wọ́ pé kí owó mọ̀ wọ́n lọ níbí it is well. ẹ ní sísè. àmín. iṣẹ́ mi dà. iṣẹ́. iṣẹ́ mi dà. iṣẹ́ wo ni. ẹni iṣẹ́ mi dà. iṣẹ́ wo ni. ọ̀gá rẹ̀ gan dà. ọ̀gá wọn sáré jáde láìpẹ́. ìwọ àti ọ̀gá rẹ̀ ẹ sì ń tara yín níṣẹ́ tí mo ti sanwó rẹ̀ tán tán ni ó ti délẹ̀ lọ́sẹ̀ méjì sẹ́yìn. ókè ẹ̀yin lẹ gbéṣẹ́ ṣẹ́ẹ̀fù yẹn fún wọn àárín ìmọ̀pẹ́yìn ni. èmi kọ́ ọ̀gá rẹ̀ ni àwọn aráalé yín ni kọ́ ọbẹ̀. Kọ́lá mo ń bọ̀. wá gbọ́dọ̀dà. àwọn kan ló béèrè yín nísìnyí mo sì mọ̀ pé wọn ò lè tí ì lọ jìnnà. obìnrin tó gbé sẹ́fù fún wa. bẹ́ẹ̀ ni àwọn ni. àwọn àlọ́ pè é. mo fẹ́ lọ sáré pè wọ́n ni. iṣẹ́ rẹ ti wà ní ṣọ́ọ̀bù àti parí ẹ̀. ọgọ̀ ọjọ́ mi. gbogbo ń tẹ̀sán gbogbo mi mo ti ń wò yín lọ́ọ̀kan. parí abiṣẹ́ tiẹ̀. ọba wa tiẹ̀ wá lọ pè é tọ́ba pè dẹ́nì sí kí ni mo ṣàlàyé fún. ẹ káàsán. ẹ dákun ẹ káàsán. ẹ rà sà. ẹ kú ọjọ́ mẹ́ta sọ́wọ́ ya àdúgbò sà. ẹ kú ọjọ́ mẹ́ta sà. àwọn bíi jí nǹkan àlàáfíà la wà. ṣé dáadáa náà wà. àdúgbò ọ̀dọ̀ Ọlọ́run. màmá wọn náà ń kọ́. àlàáfíà la wà. ẹ kú iṣẹ́. yes sir. ṣé kò wá sí tí àrí ní ṣọ́ọ̀ṣì ní àná. kò sí nǹkan kan. ẹ yà gbìyànjú kẹ́ máa fi tọ́lọ́run sọ́kàn wọn. ṣẹ́gbọ́n. I will try. bàbá sì ẹ̀yẹ̀ kọ̀ọ̀kan gan àmọ́. ẹ̀yin Kọ́lá wá ló bá mi ra ọṣẹ lẹ́yìndòdò fún àlejò mi ẹ jókòó tí ẹ jókòó ẹ ṣeun ẹ kó àbẹ̀wò ẹ kú ìfíà sọ́kàn torí bẹ́ẹ̀ yẹ̀ wá fún yẹn sọ́kàn kò ní. báwo ni Kọ́lá.
kò lè pé òun ó dàbí kọjá ní ọ̀pọ̀ àìmọye yẹn tí èyí àbáwọn Kọ́lá. lọ́ra bá ń ra màtínà tútù fún àlejò tútù tútù ní ọ̀ra o sọgbọ́ ọ gbọ́dọ̀ pẹ́ o torí ọ̀tọ̀ ní tí wọ́n ràn wọn ọ̀tọ̀ ní tí wọ́n lọ máa ṣe iṣẹ́ mọ̀rọ̀ bí mọ̀rọ̀ ni ọlọ́pọ̀ sí padà kíá torí iṣẹ́ ń dúró díẹ̀ ṣọ́ọ̀bù á parí iṣẹ́ fún ayíṣàgà ẹnu ọ̀rọ̀ náà. ọ̀gá yìí ṣe ṣẹ́jú sí mi ń jù ní tí mo lọ ra mọ̀tínà méjì wá fáwọn àlejò wọn mo mọ irú ìyàtọ̀ jẹ mí wò ìní ṣe mistake lónìí yẹn sinmi díẹ̀ méjì ń relax díẹ̀ kí n tó mọ̀ padà lọ ṣọ́ọ̀bù ariwo ayọ̀ wọn. ṣé àwa sí ewo lẹ torí àyè rí òkété lóde ọ̀sánfà. a wá fún mítìn kan ní àdúgbò yín bí ni wọ́n á ní kí n sáré kí yín lẹ́sẹ̀ kan. ẹ ṣé mo dúpẹ́ ẹ kú àbẹ̀wò ẹ kú ìfẹ́ torí bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ wa ni ẹ níbí àwò àìmọye ọmọ ìjọ bíi tiyín tí wọ́n kọjá wọn ò ní sọ pé bóyá ni wọ́n lẹ́nu kankan ń bì tó tiẹ̀ burú jù àwọn táwọn máa fojú wò pé èèyàn ọlọ́ọ̀ni wọn èèyàn ọlọ́ọ̀ni wọn wọ́n rí yín o kọ̀ọ̀kan wọn ò rí yín o kọ̀ọ̀kan tó yóò rí bẹ́ẹ̀. ọkàn wọn lè má sí mẹ́gbàá mi. ọkàn wọn ò sí mẹ́. tó adébáyé ọlọ́run ọlọ́run sá máa fún ẹnì kankan wálẹ̀ ẹ ṣeun ẹ kú ìfẹ́ ìyá ńkọ́. ìyá alájẹ ò mọ̀ sí ilé. kí ló wí. ìyá alájẹ ò sí ilé. ìyá alájẹ ò sí ilé. bẹ́ẹ̀ ni sà. tó o bá rí lọ́dọ̀ ìyá alájẹ bàbá alájẹ ò sí ṣọ́ọ̀bù. kò sí. ìyá adébóyè ò sí ṣọ́ọ̀bù kò sí lọ́dọ̀ ìyàwó adéọ̀sùn. gbàgbówó wọn lọ rà fúnra mi orí ìrì ò pé kéèyàn kọ́mọkọ́mọ sá irọ́ nílé ọ̀ṣáàpù kankan má lọ rà fúnra mi. sọgbọ́n ẹ má ṣe yọnu ẹ má ṣe. ẹ jẹ́ lọ́ra wá. ẹ ṣe wá lọ́ra fúnra yín ẹ má ṣe yọnu. kí ló dé. ẹ má ṣe yọnu. n ó dì sí ni n ó dé yìí. ẹ má ṣe yọnu. ẹ jẹ́ lọ́ra fún yín. ẹ má ṣe yọnu. ẹ má ṣe yọnu. wò ó Kọ́lá. Yes sir. bó ṣe máa ń ṣe nìyẹn. gbogbo ń tọ́gà ẹ̀ bá sọ ni kó máa gbọ́ o. bó ṣe máa ń ṣe nìyẹn ọkọ̀ dàgbà ní kò rọ́nà kankan. sọmọ àwọn àgbà bọ̀ wọ́n ní àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá ti dénú rẹ̀ yóò dòdìdì sọgbọ́. sọ̀rọ̀ yẹ lóde gbogbo ń tà ń bá ń sọ fún ọ tó ọgbọ lábẹ́lé àlejò ní sọ fún ọ kọ́ mọ́ mọ́ ní ìlàkàyè kankan ó rí nìkan lọ rà bò mí. gẹ́gẹ́ bá mọ́sá kọ́kọ́ bí sẹ́ lọ. Mr. Glenn ọ̀dẹ burúkú ẹsẹ̀ ń jàre. ẹ má ṣe yọnu mo ti fẹ́ máa lọ. ẹ má bínú jàre ẹ má bí sẹ́ gbọ́ ẹ̀dá kó kàn máa pàlejò yìí.